ìwọ lórí burúkú ọmọ Jùmọ̀kẹ́ yìí ó ní jèrè àwọn méjì tó wà lọ́wọ́ ẹ̀ lágbára má sọ bẹ́ẹ̀ mo ṣe pé fọmọ ẹ má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ ó máa ṣòfò ara ó máa ṣòfò ẹ̀mí ni ìwọ lórí burúkú àfọwọ́ ẹ má da gbogbo ẹrù járe ìbéèrè ní kẹ́ ẹ dáhùn ìwọ lè pè tẹ́ ìṣẹ́ fáwọn ọmọ mi ò ní pín in níbẹ̀rẹ̀ láti dá ẹ lóyìn ìwọ lórí burúkú ìpé ọkọ ẹ bọ́ síta kó bá mi sọ̀rọ̀ èmi àti ẹ lọ́lọ́rọ̀ èmi àti òun ṣọlọ́rọ̀ àdẹ̀lẹ̀jọ́ lọ́rọ̀ àkínṣọ́ rẹ̀ mi ìmọ̀ jálá ìjà ẹ̀rí ṣọpọ̀nà ló máa fẹ̀ jẹ́ ẹwẹ̀ bó ṣe wà yẹn ó róbo lo ráyé wá. Àǹtí Aisha ẹ má bínú. Fún ẹsẹ̀ ní gbogbo ọ̀nà wọ́n mọ̀ ìtumọ̀ Àǹtí Aisha ẹ ní sùúrù. Èèyàn méjì ti gòkè wọ́n lè fẹ́ wọn rí wọ́n lè dẹjọ́ gbé dáadáa. Ààrẹ yẹn ṣùgbọ́n àwọn èyí tí Aisha Raji tún sọ nínú fídíò tí ẹ ṣe ń tán yìí látàrí ìlàyé ìfọ̀rọ̀ láàrin òun àti ìyàmọ̀ sí ọ̀sìn ìlú tí ó sọ̀rọ̀ lórí ayélujára ní ìgbà díẹ̀ sẹ́yìn. Ẹ̀yìn ìyàwó akínú tí ẹ lérò lórí ti arábìnrin yìí tí ó ṣe nínú fídíò yìí àti èsì tí ó jáde láti wá fún wa láti ìgbà tí ẹ lérò ní pé ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ sí Austin Emmanuel bá sọ̀rọ̀ tàbí ó kàn sọ ti ẹ̀mí. Ẹ̀yìn ìyàwó tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ bí ẹ̀kọ́ sí comment section tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ wá dùn wá yìí ẹ tẹ́ subscribe button fún àǹfààní láti lè máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ó tààbù. Ẹni kan gbé Austin fún alárẹ̀ kan gbé gòkè fún mi nígbà tó kí okú ẹ̀bọ ní òbò mi kó wá sọ ẹ̀ ní ṣoríire papọ̀. Becky Gold ọ̀mí tara yín ti ṣẹ́rí wọ́n tún ti ń deny lójú yín báyìí pé wọn kàn ní kò rí bẹ́ẹ̀ rí. Becky Gold ọ̀mí tara yín sí yín wọ́n ní kò rí bẹ́ẹ̀ rí. Ẹ dẹ̀ mú mi sọ́wọ́ kankan mo jẹ́ mọ̀lẹ́bí yín ni. Bẹ́ẹ̀ lórí burúkú Jùmọ̀kẹ́ yìí náà ló sọ fún ọkọ ẹ̀ ńgbà yẹn pé kó fẹ́ mi wọlé fún kí ni mo jẹ́ girlfriend ọkọ ẹ ni. Jẹ́ moot mo ń bọ̀. Wo abẹ́tà kẹsẹ̀ kò ṣe nísìnyí kò sí evidence pé wọ́n yẹ pátá wọn sẹ́gbẹ̀ẹ́ kan kò sí evidence. Crown yẹ pátá. Ẹni sùn ẹjọ́ ẹjẹ ń dá yín lóhùn kankan náà. Èkè gbé ẹ̀ọ́dọ̀ yá má bínú. Èkè gbé Becky Gold ó dà pé torí kò wọ́n lè ọ̀mí tara wọn ṣe bọ́lẹ̀. Gbé wọn wá Becky Gold yẹ padà wá sókè. Because àwọn sọ wípé àwọn ní evidence ibi tán ti yẹ pátá wọn sẹ́gbẹ̀ẹ́. Pé kò tẹ̀ ṣe ẹ̀kan kò ń ṣe méjì. So ọlọ́wọ́n ní lọ́wọ́ ẹ̀dẹ̀ wà níbí báyìí sí ẹ̀dẹ̀ wọ́n dẹ̀ ti ń sọ ẹ̀ tún deny pé irọ́ ni kò rí bẹ́ẹ̀. So ẹ máa ní láti padà wá Becky Gold ẹ ní láti padà wá sókè ẹ jẹ́ má bínú ẹ jọ̀ọ́. Crown ẹ jẹ́ mi ò sàn kankan ṣé ọ̀rẹ́ máa tán fẹ́ nìyí ṣé ńgbà tó ń bára wọn sùn ṣé àwọn sẹ́ẹ̀tì kámẹ́rà sínú lílẹ̀ ṣe fẹ́ wọ evidence lọ́wọ́ wọn ni. Rárá ìyá àgbàdo bọ́ọ̀rẹ́ méjì ṣe máa wà kò sí bọ́ọ̀rẹ́ méjì ṣe máa wà téèyàn ní máa sọ fúnra wọn pé mo ti jẹ pátá ǹdí Aisha o. Ṣé mo gbé nínú ilé mo máa ń kí yín ni now? I have my own house. Mo nílé mi náà Austin gbélé ẹ̀ fún 5 years. Níbo ló ti fẹ́ rí gbé ẹni ẹ̀pọ̀ máa ń sùn sínú ilé àwọn obìnrin káàkiri ni very useless guy. Ó lọ bèèrè lọ́wọ́ àwọn Ṣakiru bẹ́ẹ̀ ṣe bọ́ ṣe jọ rìn kó lọ bèèrè lọ́wọ́ PA mi. Ṣakiru ní PA mi kó lọ bèèrè bọ́ ṣe lọ́wọ́ nílé ìyàwó nílé àwọlé. Ní sùúrù calm down. I only encourage your husband to fuck hard kó fuck àwọn èèyàn hard. Mo encourage ẹ kó fuck àwọn èèyàn hard níta ó lóun ò ní join nínú ilé. Ní sùúrù. Your husband is my friend. He was my friend and he was my director. Are you okay? Ní sùúrù calm down ó làlú bàrí ká. Má dárúkọ ọmọ mi mọ́ nílé ayé ẹ. Kò dárúkọ ó kàn ṣá ní sùúrù sí ẹnu wà dáhùn. Ó yá truth is bitter. Tó bá fẹ́ kọ́ sẹ́yìn gbèrú ẹ̀ látẹ̀yìn kí ló ṣẹlẹ̀ ẹ mú tu wọn kí truth bitter náà sọ̀rọ̀ ẹ mú tu wọn. Bẹ́ẹ̀ kí èmi ò rí bẹ́ẹ̀ kí dà á yanjú ẹ̀. Truth is bitter. Ẹ mọ wa mi. Ó yá mo wà mí sẹ́. Ó yá kí ló fẹ́ ṣe ó yá ẹ sọ̀rọ̀ kó tó ti sùn. Jerry gbogbo woro sí woro tá Aisha fẹ́ sọ̀rọ̀ dàí ó ṣe bẹ́ẹ̀ ló ṣe máa sọ́dọ̀. Torí ìkọ̀kọ̀ lèmi fẹ́ béèrè. Ìkọ̀kọ̀ máa ń dẹ̀ mí lójú. Lọ́jọ́ bá ní kán. Wo òòdó mi ìdú ẹ òòdó mi ìfẹ́ òfẹ́ mi ìdú ẹ òòdó mi ìdú ẹ mi ìfẹ́ òfẹ́ mi òfẹ́ mi ìdú ẹ òòdó mi ìdú ẹ òòdó mi ìdú ẹ òòdó mi ìdú ẹ òòdó mi. òòdó mi mi ìdú ẹ òòdó mi mi ìdú ẹ mi ìfẹ́ òfẹ́ mi
Oh, Femi, me, do it, oh, do me. Oh, do me, do it, oh, do me, oh. Oh, Femi, me, oh, Femi, oh, Femi, oh, Femi, oh, Femi, oh.